mi sọ̀rọ̀ àmọ́jú mi ò gbélé kó má sì lọ pa òun torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ torí òun ní àwọn ọmọ òun lòun ṣe dákẹ́ ó lóun mọ woman yẹn dáadáa ó ní wọ́n mú sẹ́yìn lẹ̀ ń bẹ̀ ni nígbà tóun rí i pé woman yẹn ló wá sọ́dọ̀ yín òun á ní ìyá àbíyé ó dárúkọ bí tó jẹ́ ó ní láéláé báwo ni woman yìí ṣe mọ̀ ọ́n òun á bẹ̀rẹ̀ sí ti fandis òun á rí i wípé wọ́n mú sẹ́yìn lẹ̀ ń bẹ̀ ni òun á ní ta ló mú sẹ́yìn lẹ̀ ń bẹ̀ bóun ló ṣe jẹ́ ó láǹtí ṣeun àáfà tóun lọ bẹ̀ láàsì òun ló mú sẹ́yìn lẹ̀ ń bẹ̀ wípé òun fẹ́ jẹ́ kí wọ́n bá mi lájọṣepọ̀ kí wọ́n ní fídíò kan máa fi threaten mi ìyá yẹn náà gbà at first wọn ní pé ká máa báyà sọ̀rọ̀ fídíò ó kàn sọ pé ìyá yẹn máa rówó lára mi nígbà tó yá ni wọ́n wá mọ́rọ̀ wípé kí wọ́n blackmail mi kán mú wọ́ wọ́n máa dẹ́ nìyẹn wọ́n ní ìyá àbí ẹ̀ sọ pé rárá ká gbowó lọ́wọ́ ẹ̀ àti gbowó lọ́wọ́ ẹ̀ ẹjọ́ mọ̀ bá tiẹ̀ lọ ọ̀rọ̀ tí ì ṣe kékeré tó nígbà tí báwo mo ṣe mọ̀ ẹ jẹ́ n sọ fún yín nígbà tí ọkọ mi tí ọ̀rọ̀ ìdí ó ní bí mo ṣe wà kí n má bò ní síkírìtì o bó ṣe wà yín tí má bò ní síkírìtì wọ́n máa fi tírẹ́tì mi ni woman wa volunteer rẹ̀ pé òun abọ́kọ̀ mi sọ̀rọ̀ woman yà lọ sí hospital wọ́n fún mi lóògùn wọ́n fọnú fún mi wọ́n tó fọnú fún mi ó ní kí n má ti bọ́kọ̀ mi lájọṣepọ̀ woman yẹn ó ní kí n make sure pé mo ṣe nǹkan oṣù kí n jẹ́ kọ́kọ́ mi rí kí n tó bọ́kọ̀ mi lájọṣepọ̀ sókò mi á sọ pé yàmà ní irọ́ ni àṣẹ mo ti change wọn lé náà àsórí mi ò pé ńlé mọ́ àṣẹ yàmàyàmà ni mò ń ṣe ńlé àṣẹ tó fún mi lóògùn gan tójú mi fi ká àṣẹ ìyá àbíyè yẹn ni torí ìyá àbíyè yẹn ò support pé kán máa bá mi lájọṣepọ̀ ìyá àbíyè o àáfà yẹn o wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni àti bọ̀bọ́ àró Razaki yẹn wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni ó ní nígbà tó òbúmọ̀ ẹ̀ sáà ó wà lọ́bọ̀kọ̀ mi pé ibi tí ìyàwó yìí ti ń lọ káàkiri ó ṣàgbá kó ìyá àbíyè kan o ìyá àbíyè yẹn kéde kan wọ́n ṣàfọlọ́pàá mú ìyá àbíyè yẹn wọ́n ṣàdùsọ́ta yẹn ó dọ́dọ̀ àáfà yẹn ibẹ̀ ni àbúrò àbúrò ọkọ òun tó introduce ẹ̀ sí wọn yẹn bó ṣe gbọ́ nìyẹn bó ní ẹ ṣe léyìí bó ṣe sọ fún àáfà yẹn ni àáfà yẹn ṣáà wá pé wọn ò mọ̀ pé èèyàn burúkú báyìí ní o pé àáfà ńlá àáfà àgbà ni wọn o pé bó ṣe wà yìí àáfà àgbà ni wọn ní gbogbo àdúgbò àwọn yìí àwọn làáfà àgbà o àwọn làwọn máa ń wọ́rí fún o wọ́n ṣàṣọ̀rọ̀ yẹn ní wọ́n ṣàyànjú ọ̀rọ̀ yẹn ní òkú òru wọ́n á bẹ ọkọ mi jókòjò kó má bí wọ́n náà bẹ ọkọ mi kó má bínú pé oògùn ni o bọ́n ṣe máa ń ṣe nìyẹn ọkọ mi náà oògùn ẹ̀ torí bí ilé agbára máa yẹn àáfà yẹn wọ́n lọ síbẹ̀ wọ́n lọ yẹ̀ wò ọkọ mi náà tẹ̀lé wọn lọ wọ́n yanjú gbogbo ẹ̀ àǹtí Ṣeun ń bá bẹ ọkọ mi bá ní má sáré kiri mọ́ ọlọ́run ló ń ṣe ọmọ òun làtọ̀ ń sàn lágbára lọ́wọ́ ọlọ́run ọkọ gidi lọ́lọ́run máa taari sí gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ọkọ bá ní pé òun làtọ̀ ń sàn má sáré kiri mọ́ kí ló dé òun sọ pé kò ń bílífù ẹ̀ pé òun làtọ̀ ẹ̀ sàn òun làtọ̀ ń sàn o pé òun dẹ̀ gbá ká mú bọ́tọ́ kó bí ó fẹ́ lọ lọ́kọ mi òun á fi ẹlẹ̀ òun bá ní ọkọ mi kẹ̀ òun bá kúnlẹ̀ ọkọ mi tó bá tó ní mi ti máa lọ sí ilé babaláwo àbí chọ́ọ̀chì àbí anywhere àbí anybody wo kó ọkọ mi sílẹ̀ fi lè fà mí létí ọkọ mi bá ní pé òun gbọ́ bọ́tọ́ òun ti fẹ́ òun ò ṣerú eléyìí rí gbogbo àwọn nǹkan báyìí náà ló jẹ́ kóun ṣe gbogbo ẹ̀ ó ní gbogbo A to Z gbogbo bóyá pásítọ̀ ṣe bóun lájọṣepọ̀ bàbá chọ́ọ̀chì àwọn wẹ̀ ló ń sọ fọ́kọ òun wá tó àti gbogbo àṣírí fọ́kọ pé tó bá tiẹ̀ máa kọ̀ òun sílẹ̀ máa fòun sílẹ̀ òun á máa lọ bó wọ́n mà tí wọ́n sọ yìí tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù òun yìí wọ́n mà dúró tó ń gbọ́ ó ní òun náà ti first victim rí pé ìyẹn olórí burúkú yẹn ló da lé àbúrò òun rú dé níyì kìnìkan ìyá yẹn olórí burúkú ìyá yẹn tó sọ àbúrò òun pé àbúrò òun ọkọ ẹ̀ òun ló fẹ́ fi ṣògùn owó àwọn òde mọ̀ pé ọ̀rọ̀ táwọn sọ yẹn àwọn ti fi da lérú àwọn ọ̀bẹ ọmọ máa mówó wá ọmọ máa gbowó lọ́wọ́ ẹ̀ ní pé ó fẹ́ ṣe ìràpadà kan bí ẹ̀ sì lọ́bọ̀kọ̀ ẹ̀ ní pé wọ́n lò fún ṣògùn owó ọ̀nà ṣe májíìkì yẹn fún bọ́dọ̀ ṣe di wàhálà nìyẹn ó ní àǹtí Ṣeun ọ̀rọ̀ yẹn di wàhálà o àbúrò òun kò lé ọkọ ẹ̀ o ó ní àbúrò woman yẹn kò lé ọkọ ẹ̀ o ó ní so àgbẹ̀ bẹ́ẹ̀ lòun ti máàkì ojú woman tó kún òun kó lọ bá woman yẹn pé ẹ̀jẹ̀ wá fi ọ̀rọ̀ ẹnu yín ẹ̀jẹ̀ fi da ilé tó ń dòrú ẹ̀jẹ̀ fi ṣe gbá kan rú ìyá yẹn ò tiẹ̀ fi pé òun da lérú ó ní òun á mọ̀ pé àyìn ló tó wá padà ṣe kìíní bàbá tó ń dé police station wọ́n á kí àyìn rojọ́ yẹn pé àáfà ló mú iṣẹ́ mi wá wọ́n sọ gbogbo ẹ̀ fóun orúkọ ìyá wọn sọ gbogbo ẹ̀ fóun ó ní òun dẹ̀ wà gẹ́gẹ́ bó ṣe bọ́n ṣe máa ń ṣe nìyẹn ó nígbà tó ń dẹ̀ bá mi sọ̀rọ̀ tí mo dẹ̀ wọṣẹ́ yẹn nígbà tó yá wọ́n sọ pé wọ́n fẹ́ mọ̀rọ̀ wípé wọ́n fẹ́ blackmail ẹ̀ pé wọ́n máa bá yẹn sùn wọ́n ya fọ́tò òun dẹ́ni rárá o
òun ò fi òun bímọ tòun o kóun gbowó lọ́wọ́ ẹ̀ kóun fi jẹun kóun fi tọ́jú ọmọ òun ni wọ́n ní owó tẹ́ fi gbà ẹ́ tẹ́ fi ń tọ́jú ọmọ yìí yẹn ṣé mọ̀ pé owó kú ni wọ́n ní pé kí wọ́n sáà bẹ̀ mí pé kí n má bẹ̀ kàn bẹ̀ woman pé kí woman yẹn má bínú woman yẹn ní pé wọ́n ní ní tó wà ń bẹ̀ ni pé nígbà tó ń jẹ́rìí pé wọ́n ti ń go fàáfàá ní ṣọ́ọ̀tì ya fọ́tò wọ́n ní ya fọ́tò wọ́n gba fóònù Àrórà Zaki wọ́n gba fóònù àfà fóònù méjì wọ́n ṣàṣẹ̀wò bó ṣe rí òun bẹ̀ báyìí bó ṣe ní ìhòòhùn bẹ́ẹ̀ náà bá ní lórí fóònù Àrórà Zaki ó ní bó ṣe dẹ̀kọ́ náà wọ́n bá ní báwọn tó pàṣẹ ní pé ẹ̀yin àfà burúkú ó ní àti ṣeun ẹ̀bẹ̀ náà bẹ̀rẹ̀ jẹ́ kán ṣe fídíò wọ́n fẹ́ ṣe fídíò àfà yẹn kan gbé sí online but ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ kó tó dáa everybody máa beware of that àfà wọ́n wá ní èwo lórí burúkú ni wọ́n bó ṣe wọ́n lọ bá yé wúmà yìí jẹ́ o bó ṣe yanjú ọ̀rọ̀ yẹn nìyẹn àti ṣeun bí wúmà ṣe tún pé òun fún mi ní oògùn tí ojú mi fi ká pé òun mọ̀ pé tí mo ṣe lọ yẹn pójú mi máa ká pé òun fún mi lóògùn ọkọ mi ṣáà ní òun dáríjì wọn bí màá tọkọ mi ṣe dọ̀padà sílé nìyẹn lẹ́yìn mo tọkọ wọn bá mi fọnú wúmà yẹn náà ló mú lọ sọ́sìpítà tó bá mi fi fọnú nígbà tó ń fọnú fún mi àti ṣeun nígbà tí màá tọkọ mi lẹ́yìn ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí màá tọkọ mi jọ ní àjọṣepọ̀ mi ò mú oṣù náà jẹ mi ò mú oṣù yẹn jẹ tí mo fi lóyún ọkọ mi padà lọ bá olùṣọ́ ṣọ́ọ̀ṣì wa tá lọ́mọ yẹn ó lọ bá wọn ó dẹ̀ sọ wọn pé gbogbo tẹ̀sí ìyàwó òun ti sọ fóun èèyàn burúkú ni kì í ṣèyàn gidi àwọn tó wà ń bẹ wọ́n ṣàbẹ̀ wọ́n bẹ ọkọ òun pé kó má bínú wípé kìnìún kan bàbá yẹn ló ní chọ́ọ̀chì kò sí ní tó fẹ́ lè kó ní chọ́ọ̀chì wọ́n ní iṣẹ́ èṣù ni kó má bínú ohun kọ̀ọ̀sẹ̀ kan kò lè má ṣàlàyé ìṣẹ̀lẹ̀ pé kí ọkọ má jẹun tó máa tújọ ká kìnìún kan ọkọ òun òun ò túyà ká àmọ́ òun tó pé bó ṣe máa ń ṣe nìyẹn tó ṣe máa ń dà òun fáyìn lọ́lọ́run lọ́wọ́ àti ṣeun nígbà tí mo lóyún ẹ̀rù ń bà mí àṣọ fọ́kọ mi bá lọ bá wúmà yẹn pé àbí bá sún àwọn ilé lódoyún ni wúmà yẹn ní àṣìbí ẹ̀ fọnú mo ló kọ́ mi sọ pé òun ní low sperm count pé àtọ̀hún ló sàn ó ní àtọ̀hún ló sàn bìtì báwo bọ́ ẹ ti lóyún báyìí àmú ní kò yé mi o mi wà lè sọ fọ́kọ mi mo máa rò pé pé máa ṣẹ́ ni o mo máa ṣẹ́yún yẹn ni o pé bí yóò àwọn yẹn ló wà nínú wọn ìmọ̀ yẹn ni pé kò dé jóyún wọn ọ̀rọ̀ àtijọ́ wo ni ó ti kọjú oṣù kan lẹ́yìn ìgbà yẹn ti ṣe menstruation kí wá ní pé kò ń ṣe oyún ẹ ṣáà lọ fọnú yín abọ́dọ̀ hospital yẹn pé ẹ̀gbọ́n gbàtọ́ ṣe scan fóun ọ̀sẹ̀ tí wọ́n dá pé wà ní òun ọkọ òun ló bóun sùn táìmù yẹn ó ní òun ṣáà lọ bọ́kọ̀ òun pé òun máa miss period ọkọ òun ní àtọ̀hún ò sàn òun kàn sọ fún ẹ kó má bàa máa kiri káàkiri ni òun sọ fún ẹ kó má bàa máa kiri káàkiri òun ṣáà ti fún yàn lóyún rí tó ti bímọ ṣé bọ́ ọmọ kú ni gbàtọ́ mọ́lẹ̀ tí kò òun lè máa rojọ́ fún ẹ pé òun bímọ rí òun ṣe kíní kan rí so ẹjọ́ yẹn ò ṣẹjọ́ tó ń rò òun ò mọ bẹ́rẹ̀ sí dọ́dọ̀ àwọn fámìlì ọkọ òun but wọ́n bá wọn bẹ̀ wọ́n náà ní wọ́n bẹ̀ wọ́n ṣáàyè òun máa tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù òun yẹn òun máa yẹn máa try fún wọn ó máa dìde fún wọn kò sí tó bá sọ pé ayẹkẹ́jẹ́ kan á ní ẹ má wòrí ó ti lọ bẹ̀ ẹ má bínú ìwọ̀n yẹn èèyàn burúkú ni ẹ̀kíní kan ni ṣẹwárí ya àbíyè yẹn ó ṣe kíní kan nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ìyá àbíyè ṣe kíní kan nígbà tó lọ́pàá mú ó ní àwọn òṣìṣẹ́ máa ṣe kíní yẹn ó ní àìmọye àwọn ìhòòhò àwọn èèyàn tó wà lọ́wọ́ àfáyẹn táìmì àfáyẹn ò sí mẹ́gbà tó ń jẹ́wọ́ gbàtà àfáàjẹ́ tán ní kó sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ lọ síbẹ̀ mọ́ wọ́n gba fóònù àfà gbà tó máa tún fóònù àfà tẹ bá rí òwò àwọn obìnrin àti fóònù àró yẹn àṣẹ wọn òṣìṣẹ́ máa ṣe ẹ máa ṣọ́ra yín o bóyá lọ sílé pásítọ̀ àwọn àní ẹnìkan ni kó máa pásítọ̀ kan lélẹ́ yìí ẹ wá pàdé ńbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa yín ṣeré ẹ ṣọ́ra o kò sábà sí ilé pásítọ̀ bó máa ń wà ní àfà kì í wá pọ̀ ní àwọn àfà ó máa ń wà ní àwọn ìyè olórìṣà yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidi gan o ó ti wà ń ta gidi o ẹ máa rí àwọn especially tẹ́ bá lọ ṣáìdì àgbàdo ṣáìdì kọ́lá yẹn wọ́n pọ̀ ní kọ́lá gan tó bá ti bọ́lẹ̀ ní mọ́tò báyìí wọ́n ti máa tẹ̀lé kiri kọ́lá wẹ́gbọ̀nà AIT àwọn ni wọ́n kún bẹ́ẹ̀ gidi gan ni ó ní kódà wọ́n máa sọ ẹlòkù lọ́rùn ẹ̀sìn sára fáwọn òkú yín ibi tí wọ́n ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ nìyẹn mo fọlọ́wọ́n ọba bẹ̀yìn ẹ má yà títí sọ̀rọ̀ tá à ń sọ fún yín o a lè máa sọ fún yín pé báyìí náà ṣe dó lágbájá báyìí náà ṣe dó tàmọ̀dò àmọ́ ẹ̀kọ́ tó ń bẹ́nu ọ̀rọ̀ ni kẹ́ ẹ máa dìmú o kẹ́ ẹ sì máa dọ́kọ yín dáadáa fún àǹfààní ìwọ tó bá fẹ́ ra àgbo kàn sí iléeṣẹ́ Olúwaṣeun apps lórí nọ́mbà tí mo fẹ́ pè yìí 08108792787 ìlera báyìí lògùn ọ̀rọ̀ ẹja máa tọ́jú ara wa o ìwọ tó ní diabetes ni ìwọ tó ní high blood pressure ni ìwọ tó ní arthritis ni rheumatism ni ìwọ tó ní oríṣiríṣi àìsàn tó bá ń ṣe ẹ́ kàn sí lè ṣe ìwọ tó lè ṣe dáadáa ni ẹ̀ẹ̀kan ṣẹ̀ẹ̀kan dákú ṣẹ̀ẹ̀kan sùn ìwọ tó ní okó rẹ ti ń yọyún infection ni a ní infection capsule infection liquid infection root àti infection
powder fẹ́yìn tẹ́ ẹ̀ ṣe nǹkan oṣù mọ́ ẹ wá ra infection powder yẹn ó dáa gan fẹ́yìn tẹ́